so wà tó máa fi tó bí ọ̀rọ̀ lẹ́yìn lọ́kàn complain bí stomach pain kéèyàn kàn níbi kí wọ́n máa rùn yàbí nǹkan kan wọ́n dẹ̀ ń gbé lọ hospital ọlọ́dẹ pè sọ́dọ̀. ọ̀rọ̀ wo la fẹ́ sọ àbí ká gbà fọlọ́. ìrọ̀lẹ́ àná gbogbo àjọ wa ń lé ní so ó ní nǹkan tó ṣẹlẹ̀ ládùúgbò so omi lọ omi kí wọn gbàtí omi wa dá rẹ kí wọn ọkọ̀ ṣáájú wa kí wọn àwọn wọlé wa sọ fún àwọn náà pé káwọn lọ kí wọn bàtí táwọn sálámù tán làwa kí wọn títí wa bàtí táwọn kí wọn lọ́wọ́ wọn lálejò àlejò yẹn dé ọ wọlé àwa jókòó síta within 5 minutes lálejò yẹn wọlé pa kò sí kan tó ṣẹlẹ̀ ó kàn wá pé wa pé káwá wò wọn yẹn ṣe bàtí táwọn àti wọlé wọn ti ń gaps. wọ́n ní wọ́n gbé wọn lọ sí general hospital lánàá bẹ́ẹ̀ni pé wọ́n ní ká máa gbé wọn lọ síbòmí is that true? bẹ́ẹ̀ni gbàtà dé general hospital gbàtí dókítà àtẹnudí ó sọ fún mi pé bí a gbé wọn dé hospital general hospital la gbé wọn lọ ní Surulere Ìlọrin bíbá yìí so bàtà dẹ débẹ̀ táwọn dókítà yẹn ti ń chẹ́ẹ̀kì wọn so wọ́n máa ń dá àwọn àṣà kan tó máa ń dá lára wọn ṣá dókítà yẹn ṣàkóso dókítà yẹn mọ̀ mí ó dẹ́ pè mí sẹ́yìn pẹ̀tọ̀ aláyé ti kú o àmọ́ àwọn máa excuse wọn kúrò ní general hospital bíbá yìí so ló fi ní ká máa gbé wọn lọ sí hospital Balógun tó wà ní Surulere Ìlọrin bẹ́ẹ̀ so ìgbà tẹ wá ń lọ yẹn ní nǹkan tó ṣẹlẹ̀. no general hospital yẹn gan nìkan yẹn ti ṣẹlẹ̀. general ni kó tó di pé ẹ kúrò ń bẹ̀. gbogbo òkè kò tá a bá wà ẹja fọlá sí ẹja tẹ́lẹ̀ yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́lá mẹ́ni tọ́fẹ́ yẹn dínú àmì yóò fẹ́ ní ọ̀pọ̀ òkà ẹ̀ ẹja tẹ́lẹ̀ yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ooo ẹ̀yin tẹ̀sí ká ẹ máa ń tẹ́ lọ mọ́bẹ́yà ẹ̀ padà kẹsàn-án ẹ̀tọ́ bá pa ooo àtẹ̀yọ́ parí àtẹ̀yọ́ pa báyìí gbogbo wa náà lápàdà ká àpò sọ́jọ́.